Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ǹjẹ́ tí ń wò wá. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ àwọn onífújì náà ni o. Atawẹ́wẹ́, Saheed Òṣùpá, Pasuma àti àwọn eléré tó kù Táyé Currency. Fáànù Pasuma ti jáde o àti Táyé Currency. Ó ní pé tó ń dá wàhálà sílẹ̀, ó ní interviewer ni. Ó nígbà tí interviewer máa béèrè àwọn ọ̀rọ̀ kò bá kùngbé lọ́wọ́ èèyàn. Ó jẹ́ kí àwọn tó ń béèrè lọ́wọ́ ẹ̀ gan máa wò pé interviewer yìí ìwọ gan ajú ẹ lọ, má máa gbé mi kọlu ẹni tó bá jù mí lọ. Tó bá ti ní ó ń béèrè àwọn questions tó lè máa dá wàhálà lẹ̀, ó jẹ́ káwọn náà lè máa sọ fún interviewer pé ẹ jẹ́ ká fọ ibẹ̀ yẹn. Òun ni arákùnrin sọ pé wàhálà tó ń ṣe láàrin àwọn onífújì kò ń ṣe blogger ló ń dálẹ̀ o, kò kí ń ṣe blogger rárá. Interviewer àgbà ló tutù gbogbo wọn lọ. Tẹ́yìn náà wá gbọ́ bọ́yẹ máa ń béèrè question lọ́wọ́ àwọn question tó lè mú yàn sọ̀sọ́kùsọ ni. So òun lọ́mọkùnrin ti yànnà náà pé ẹ wá, ẹ má máa dájà alẹ́ pẹ̀lú interview tẹ́ ń ṣe fáwọn people yìí. Ẹ̀yin lẹ̀ ń dá wàhálà ilẹ̀, kò ń ṣe àwọn tó ń sọ̀rọ̀ ló ń dá wàhálà lẹ̀, because wọn ò ṣàdédé dá sọ. Tí wọn ò bá béèrè àwọn ẹjọ́ yẹn lọ́wọ́ wọn, àwọn people yìí gan ò kí ń sọ. Ẹ jẹ́ ká gbọ́ ètò kù lẹ́nu fan Pasuma. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ fújì pátápátá, ojú tẹ́ fi ń wò wá, ojú yẹn ò ní fọ́. Orúkọ tèmi ò yí padà o, Ẹlẹ́yẹlé Jamiu lórúkọ tèmi, aka alákòóso àpèsìn, tí mo jẹ́ ọmọ Wasiu Alabi Ajíbọ́lá Pasuma. Táyé Currency ni ọ̀gá tèmi tí mo gbà fún. Mo rí interview kan tí wọ́n ṣe fún Alhaji Sule Adio Atawẹ́wẹ́ Ètú Òsì Ọba Òjẹ́. Mo wo interview yẹn. Ẹ̀yin tẹ́ ń ṣe interview fún wa, ẹ̀yin lẹ ń dá wàhálà sílẹ̀ o. Ẹ jẹ́ kí orí yín pé kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀yin lẹ ń dá wàhálà sílẹ̀ o. Kò sí bẹ́ẹ̀ ṣe máa tọwọ́ bọ̀yàn lọ́fun tí kò ní sọ nǹkan tí kò yẹ kó sọ. Okay, accepted, ká bá pè é ṣe mistake. Ó ní òun ò lè kí Paso ní bọ́dà, òun ò lè dọ̀bálẹ̀ fún Paso. Òṣùpá gba máìkì lọ́wọ́ òun lórí stage, èèyàn kan mú Òṣùpá wá, ó bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo wọn ọ̀rọ̀ yẹn. Kò tó ọ̀rọ̀ yẹn, ò tó nǹkan tá máa bẹ̀rẹ̀ bàbá ọtí náà. After all, mo wo live kan tí Alhaji Wasiu Alabi Ajíbọ́lá Pasuma tí wọ́n ṣe. Wọ́n ṣe àkà Atawẹ́wẹ́, ọkà mọ́ generation wọn. Wọ́n dẹ̀ ka King Dr. Saheed Òṣùpá, wọ́n kà mọ́ generation wọn. So ara generation Paso, òun ni wẹ́wẹ́ wà. Tó bá wá sọ pé bóyá pé òun ò lè dọ̀bálẹ̀ fún, òun ò lè pé ní bọ́dà, Pasuma ti sọ bẹ́ẹ̀ pé ìgboro ló máa júwe ibi tọ́gà wà. Ṣé ti understand? So kò tó nǹkan tí wọ́n máa gbà bí ẹni gbàgbà ọtí. Ṣé get mi? Àmọ́ àwọn tí wọ́n ń ṣe interview fún wa gangan, àwọn ni wọ́n ń dá wàhálà sílẹ̀. So ẹ̀yin ẹ jẹ́ kó rí yín pé kẹmọ̀ kan tẹ́ ẹ ṣe. Mo bọ̀ síbẹ̀ yẹn. Mo wá fi àbọ̀ sórí Sharafa Adigun, àrẹ̀mọ ọ̀gá ńlá. Sharafa Adigun ò mọ nǹkan tó ń ṣe o. Ó mọ nǹkan tó ń ṣe rárá àtọ̀. Ṣé ọ̀rọ̀ Paso, Wẹ́wẹ́, Òṣùpá, Currency, Màláíkà, ṣé ẹ kí wọ́n máa dá sí yẹn? Ìyẹn kọ́ ló ń pè ní pé mo nífẹ̀ẹ́ èèyàn, ó nífẹ̀ẹ́ Paso. Ṣé yẹn ló yẹ kó máa dá sí? Ọ̀rọ̀ tí ó kàn ẹ́ lọ́wọ́ kàn ẹ́ lẹ́sẹ̀, òun ló máa dá sí. Ìwọ fúnra ara ẹ ò jà fún achievement. Bí wọ́n fúnra ẹ ti fẹ́ lọ síwájú, ò jà fún. Àwọn tá à ń sọ yìí sì wọ́n ti yó. Wéètì tí Wẹ́wẹ́ ní níwájú Paso kọ́ ni wọ́n Sharafa Adigun ní. Wéètì tí Táyé Currency níwájú Paso kọ́ ni wọ́n Sharafa Adigun ní. Wéètì Màláíkà níwájú Paso kọ́ ni wọ́n Sharafa Adigun ní. So any small thing wà wá bọ́ta, ṣé kọ́ lè sọ pé bí a pé òun show love òun nìyẹn ni? Ṣé òwò tíri lẹ́dà ni? Ọmọ yẹn ti gbéra náà. Ìwọ òwò yẹn ò tiẹ̀ wọ́ pé bóyá pòkè o, bóyá lẹ́dà bá yẹn bẹ̀ ni o. Okay, ṣé level tí lẹ́dà nílé ní ṣó ni wọ́n ní ni? Gbàgbé pé bóyá pé òun kọrin lórí stage Paso. Ṣé wéètì tí lẹ́dà nílé ní ṣó ni wọ́n ní? Gbàgbé yẹn. Tó bá ní pé kéèyàn nífẹ̀ẹ́ yàn, àwọn tá jókòó yìí, èmi Ẹlẹ́yẹlé Jamiu, mo nífẹ̀ẹ́ Alhaji Wasiu Alabi Ajíbọ́lá Pasuma, mo nífẹ̀ẹ́ wọn gidi gan, mo dẹ̀ gbà fún wọn tọkàntọkàn. Bí mo dẹ̀ ṣe gbà fún wọn,